orúkọ tí ń lẹ́kọ̀ọ́ rẹ̀. Orúkọ mi Charity Fẹ́dáyọ̀ Ọmọpẹ̀kọ̀ọ́lá. Ọmọpẹ̀kọ̀ọ́lá, beautiful name. Tá bá sọ nípa UK àti iléeṣẹ́ baccalaureate consult, kí ni àjọṣepọ̀ yẹn? UK àti baccalaureate consult jẹ́ kan, because baccalaureate consult jẹ́ company tí a máa ń ràn yàn lọ́wọ́ láti lọ sí ìlú UK. Ìlú òyìnbó. So particularly UK jẹ́ country kan tí a pé ó easy fún wa láti ràn yàn lọ́wọ́ kí wọ́n lè débẹ̀ láyà àtàlàáfíà in a genuine way, authentic, tí ò ń ṣe tonírọ̀mbẹ̀rọ̀ bẹ́ẹ̀ ni ká ṣe. Ká má ti aṣọ pa pé traveling wọ́n ní wọ́n ń jápa òyìn ń jápa, ṣó ti yẹ kí a máa fẹ́ Nàìjíríà lẹ̀ ká máa lọ sí ìlú òyìnbó? Tó bá di ọ̀rọ̀ pé à ń kúrò nílùú tá à ń lọ sí orílẹ̀-èdè mi, kì í ṣe wípé bí abita bí orílẹ̀-èdè tá bí àkódà, but àwọn èèyàn ń lọ so that wọ́n lè ní different rich experience as a certificate, opportunities dẹ̀ wà ń bẹ̀ fún yàn láti lè ní láti jẹ́ kí èèyàn gbé láyé tá pé èèyàn really wish láti gbé bí wọ́n ṣe ń dàgbà sí. So lọ bí ìlú UK bí mo bá ṣe ń sọ, ó jẹ́ nípa tí ó jẹ́ kí èèyàn ní opportunity, certificate yẹn bá ní láti bẹ̀ èèyàn lè fi ṣiṣẹ́ ní different countries, even tí èèyàn bá pa àti ilé ìgbọ̀n èèyàn wọ́n máa value èèyàn ju èèyàn tí ó really study, because we have expose sí lifestyles, experiences that put a good education. So gbogbo ẹ máa hard up láti jẹ́ kí èèyàn ní value fún anywhere tó bá fẹ́ bára. Ẹni tó bá fẹ́ lọ sí UK tó bá wá sí iléeṣẹ́ baccalaureate, kí ni ohun àkọ́kọ́ tẹ́ máa kọ́ béèrè? Mo fẹ́ kẹ́ sọ ní ìpele tá a fi dán kí la kọ́ mú wá. Béèrè pé kí ló ní gbọ́dọ̀ kàwé dé, because nǹkan tó bá mú wá wọn la máa fi mọ̀ nǹkan tá a gbà lè ṣe fún ẹ. So àwa lè báyọ̀ ṣe lọ sí UK as long as pé at least o ní minimum, bó jẹ́ WAEC ni bó jẹ́ NECO ni, regardless of your age, a lè wẹ̀ ẹ́ lọ́wọ́ wà á dẹ̀ lọ sí ilẹ̀. Bó jẹ́ pé máa lọ through school ni àbò máa lọ through iṣẹ́, gbogbo ẹ̀ la lè ṣe fún ẹ. Tí ẹ bá ti ní mo ti ní WAEC mi lọ́wọ́, mo ti ní passport mi lọ́wọ́, kí ni second phase, kí ló tún kàn? Okay, ká ní pé o fẹ́ ṣe ibi iṣẹ́ báyìí bí healthcare, a máa train ẹ̀ fún kọ́tà pé ní IELTS, International English Language Testing System. O máa ní di certificate láti show fún àwọn employer tó wà UK pé o lè sọ Òyìnbó, o lè gbóyìnbó dáadáa. No matter ibi tí wọ́n pé age tó bá jẹ́, àti kọ́nà dá pé 60 something tó dẹ̀ pass ju score gan tí wọ́n fẹ́ gan lọ, so ìyẹn ń ṣe problem fún wa. Tá bá gbá pé bírú iṣẹ́ ni a lè ṣe yẹn easily. Tó bá yẹ jẹ́ pé school náà ni tó ní O level ẹ àbí o dẹ̀ ní degree, kò bá jẹ́ OND, kò bá jẹ́ HND, àbá jẹ́ bí BS tẹ́kọ̀ lè fẹ́ lọ fún higher study, a lè bá ìṣe. Bàtà kó máa jẹ́ bí postgraduate study, gbogbo lè jẹ́ undergraduate study, a lè bá ìṣe. So tí èèyàn bá ti agbébẹ́ bá ti IELTS ẹ̀sọ́ yẹn, ṣé ibi ọ̀dọ̀ yín bí náà ni ẹ ti ń kọ́ àwọn èèyàn náà ti ń ṣe exam yẹn ni àbáwò? À ń kọ́ àwọn èèyàn, a ní physical class ní ìtàpá àpò ní tó àjókòó sí lọ́fíìsì baccalaureate ń bí. Wow. Ní branch ọ̀dọ̀ sí láwọn branches ní ìtàpá òní ìtàpá ó lè súnmọ́ ọ̀dọ̀ tí ò ní jẹ́ pé bíbá bí tó bá jìnnà sí i. Bá jẹ́ pé èèyàn gbọ́ tá pé ó jẹ́ pé busy gan-an, ò ráyè láti máa jókòó sí class, because class ẹ̀ ń jẹ́ class àárọ̀ àti class ọ̀sán. Ẹ pé online ní tá pé o bá tẹ̀ wá ní Nàìjíríà kó má sí Nàìjíríà, à ń ṣe online náà wà tá pé ó jẹ́ time ìrìnà. Àtẹ̀láwọn tá pé wà lọ Australia, tá pé wà ní Dubai, tá pé à ń kọ́, a máa make sure pé a ṣe time in a way tá pé ó máa suit ibi tí wọ́n, because of the time frame difference tó wà ní orílẹ̀-èdè wa Nàìjíríà àti ibi tí wọ́n bá ikú wà. So I make it very flexible tá pé they are conducive and convenient for me. Àwọn tó wá ti lọ sílùú òyìnbó wá ní ẹlòmíì lọ ọdún mẹ́jọ, ọdún mẹ́fà, ọdún mẹ́wàá, màmá máa kú Nàìjíríà nílé wálé, màmá máa kú, irú àwọn kan báyìí kí ló lè mú yàn bá inú situation yẹn? One very important step mo lè sọ ni pé irú àwọn èèyàn bẹ́ẹ̀ there's a chance pé wọ́n lọ through a genuine means. Tí wọ́n bá dẹ̀ kúrò láwọn ìlú wọ̀nyí tó ń wá sí Nàìjíríà, wọ́n á fẹ́ padà, wọ́n máa recheck, wọ́n máa try láti check bí wọ́n ṣe wọlé, bí a kan tí wọ́n ní bí àwọn èèyàn bí ó ṣì wà valid, bí ó ṣì jọjú. Tó bá yẹ kó wọ́n fọlọ́ àlùmọ̀ kọ́kọ́ rí wọlé ní dènà àṣírí máa tó at that stage, so wọ́n yìí lè wọlé mọ́. Ló ṣe pé ẹlòmíì ò fẹ́ kúrò, wọ́n prefer kó send owó tàbí káwọn wá. Bọ̀tá àwa bá ràn yẹn lọ́wọ́ lọ sọ́run ibikíbi tó bá fẹ́ lọ, kó wọlé o jáde lọ́rùn ní kò sí wàhálà. Àwọn tó ti á bá wọn ní condition yẹn lọ́hùn yẹn, ǹjẹ́ o ti ẹ̀lẹ́tò tí iléeṣẹ́ yín lè ṣe pé o ti rí bẹ́ẹ̀ fún ẹ, o lè wálé, àwọn yẹn gan ọkùnrin ò balẹ̀, ṣé ó ní ọ̀nà tẹ́yìn lè gbà tẹ́lẹ̀ bá fi correct nǹkan tí yóò tó dára láti bẹ̀rẹ̀ yẹn? Bẹ́ẹ̀ni, a ní àwọn immigration consultants wa, tó bá pé o wà nínú situation bẹ́ẹ̀ kọ̀ọ̀kan sí wa,
we are through email, we are through calls, anyone tó bá gbọ́lẹ̀ access wa, a máa set up for consultation section for it. That's the more kan tó really jẹ́ problem, tó really jẹ́ ìṣòro, they máa solve it to make everything legal. Aláwọn lawyers wọn náà tá kó lè help láti dòwe dáadáa to make everything perfect for it. Then wọ́n máa ń sọ kí nìkan nípa pé èèyàn ń gbàwé nílùú òyìnbó bí àwọn fẹ́ gbàwé o wọ́n máa ṣe marriage pẹ̀lú ẹnìkan tó ti wà lọ́ọ̀ ni àwọn system yẹn ojú òde fi báwo lè rí sí. Desperation ni mo rí sí táwọn èèyàn bá ń ṣe àwọn kan bẹ́ẹ̀ pé wà desperate like mind anything o ṣàfẹ́ dúró dọ̀mọ́ nílùú kan tó yẹ káwọn èèyàn mọ̀ ilé pé gbogbo àwọn ọ̀nà wọ̀nyí àwọn gọ́ọ̀mẹ̀ntì wọn ti mọ̀ gbogbo ẹ̀ ni wọ́n ti mọ̀ so kò sí pé àmì ọ̀dọ́gbọ́n marry 10-20 years tí dídá ẹ̀yìn tí wọ́n rí ìwé yẹn because àwọn authority ìlú yẹn mọ̀ wípé ìwọ tó ń fẹ́ ní báyìí tó ń fẹ́ ọmọ wọn o ní ìdìtẹ́pọ̀ fífẹ́ òkè pé o nífẹ̀ẹ́ pé ìwé ló ń fẹ́ àní ìwé yẹn wọ́n ní fún ẹ wàá máa lọ́dá means láti máa fi dúró so to me èmi advice ráwọn èèyàn bẹ́ẹ̀ pé o ní in mind to do such it is not advisable kàn sí wa ká lè fún ẹ ní better way tó máa rẹ̀ lọ́rùn ó lè fẹ́ràn tó wù ẹ́ ṣe pé wá lọ fẹ́ràn dá pé o kàn fẹ́ torí ìwé nínú ọkàn ó mọ̀ nínú ọkàn ẹ o ò nífẹ̀ẹ́ nìyẹn rí àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn o ní nífọ̀kànbalẹ̀ nínú ò ní dùn gbogbo tó bá ń pa gbàgbọ́ kò ní jọ lára ẹ because ọkàn ẹ ò balẹ̀ and tí ò bá nífọ̀kànbalẹ̀ àti ní dídùn nípa tó bá ń ṣe kí wá ní point but àwa ti wà níbà láti ràn ẹ́ lọ láti jẹ́ kẹ́bí tí kò máa ń fẹ́. ẹ fáwọn èèyàn tí wọ́n bá fẹ́ wá tó fẹ́ kàn sí nílé iṣẹ́ yín tó ní oríṣiríṣi ìpèníjà nọ́mbà wọn lè pè sí. nọ́mbà kan tí wọ́n lè pè mí lè 08022055408 máa tún pè 08022055408 nọ́mbà kejì ní pé 09019196619. fáwọn tí wọ́n bá lọ sí London tó fẹ́ lọ kàwé lọ́hùn kí tiẹ̀ ní ètò tí iléeṣẹ́ yín ní pàápàá nípa àwọn iléèwé àtàwọn nǹkan míì. Okay, a lè ṣe àwọn school that wọ́n lè fún ní discount tó bá dọ̀rọ̀ pé wọ́n fún ọ ní owó school. Àwọn requirement wà fún yẹn tó bá ti wá a máa wò kan tó mú wá ní ó máa dé ká mọ school tá a máa ṣe fún ọ. So àdèmásá máa ń béèrè budget ẹ kí lágbára ẹ gbé so à ní ṣe admission school tá pé agbára ò gbé fún ẹ so wọ́n máa sọ pé tágbára ẹ gbé àdèmá fi yẹn fi wá school tá pé wọ́n máa wà within that range. Ǹjẹ́ báwa ni iṣẹ́ náà lọ́hùn-ún iṣẹ́ ń kọ́? So láti ṣiṣẹ́ lọ́hùn yẹn ò ń ṣe problem student visa tó bá fún ẹni but tó bá ṣe látọ̀dọ̀ wa ó máa wá pẹ̀lú study permit ó máa wá pẹ̀lú work permit àwọn so pẹ̀lú work permit yẹn ó lè ṣiṣẹ́ gbọdọ̀ nígbà tó bá ń wà ní school ó ní spend a particular duration do but nígbà tó bá sí ní semester time na holiday ó lè ṣiṣẹ́ full time and after which ó máa fún ẹ 2 extra years láti lè fi ṣiṣẹ́ sí with that ó lè fi ẹ dúró as much as possible. So fún ẹnikẹ́ni tó bá fẹ́ lọ sí ìlú òyìnbó báyìí sìn àǹfààní wà fún dáadáa nílé iṣẹ́ yín ẹ máa láti bí náà lẹ ti máa bẹ̀rẹ̀ pẹ̀lú wọn dọ́hùn náà. táwọn fi dọ́hùn a máa mú wọn dé airport ni táwọn fi dọ́hùn accommodation gbogbo ẹ̀ la máa arrange fún wọn in fact their first 1 month kọ́ máa wọrí aláwọn tẹ́kọ̀ máa keep wọn kọ́ tó máa mú wọn mọ everywhere so that wọn ní feel lonely and feel lost. So lára ètò yín náà ní nílé iṣẹ́ ń bì dé bá wà lọ owó torí gbogbo yẹn náà lọ lóyìnbó kò sẹ́ni tí kò wù kọ́ mẹ́ wà lọ́hùn owó yín báwo lẹ ṣe ń ṣe báwo lẹ ṣe ń gbà á. a ní ètò fún san díẹ̀ san kékeré tá a máa fi bẹ̀rẹ̀ tí sáà gbé máa fi jáde láti dé visa tó san díẹ̀ títí máa bá lè tó a gba visa ìgbọ̀n àṣọ àsanwó agency fee ti ta wọ́n pè ní service charge. Sunday rẹ̀ sọ yìí yóò tiẹ̀ ní ó ní time frame téèyàn lè gbà fi sọ́dà torí kò ń ṣe kó fẹ́ ara lẹ̀ pé kó fẹ́ ara lé ṣé kí ni time frame san díẹ̀ díẹ̀ yẹn. oṣù mẹ́fà sọdún kan tó bá ti sọ pé bọ̀ ní láàrin oṣù mẹ́fà sọ́dún kan yẹn náà ẹ̀yin tí máa ṣe ti lọ díẹ̀ díẹ̀. bẹ́ẹ̀ láti máa bẹ̀ tó bá ṣe wá bá ti kó dọ́kúmẹ̀ntì àpótá ní ìdìbò tó kó gbọ́ orúkọ yín. Charity Ìfẹ́dayọ̀ ọmọ pẹ́. kéré o gbogbo ẹ̀yin ènìyàn iléeṣẹ́ kan àrà ọ̀tún tún ti gbé tuntun dé fún tọmọdé tàgbà tó ń fẹ́ láti rìnrìn àjò lọ sí ìlú ọba láti gbé níbẹ̀ láti ṣiṣẹ́ tàbí láti kàwé Baccalaureate Travel Agency iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ tó láàmìlaka láwùjọ ni mò ń sọ nípa rẹ̀ Baccalaureate Travel Agency ti wà nílẹ̀ ní sẹpẹ́ láti bá yín ṣe ìwé ìrìnnà lọ sí UK USA Canada Australia pẹ̀lú ìwé ìdánwò O-level tó o bá ní àǹfààní kan gbòógì tó wà nípa Baccalaureate Travel Agency ni wípé o lè sanwó lẹ́yìn tí visa tìrẹ bá ti jáde
Baccalaureate Travel Agency tún máa ń ṣètò visa fún àwọn tó wù láti fi ìlú ọba ṣebùgbé. Baccalaureate Travel Agency wà ní 591 Agege Motor Road beside Shogunle bus stop Ìkẹjà, Lagos. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08022055408 08022055408 Baccalaureate Travel Agency. Àwa ni bàbá.